Studio live, studio live. Ẹ káàárọ̀, àkú ojúmọmọ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń láǹfààní láti máa darapọ̀ mọ́ wa jákèjádò àgbáńlá ayé ní òwúrọ̀ tòní. Ìkànnì adẹ́rìn pòṣónú, ìkànnì fẹ̀yìn 32 FM 94.9 tá a kalẹ̀ sí àjàkẹrin ilé àwọn àgbẹ̀ Cocoa House Dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn. Òṣèlú special lápẹlẹ yìí fún ti àárọ̀ tòní pẹ̀lú àlejò mi eléyìí tí ẹ ti ń retí. Ọ̀kan lára àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, olùdíje fún ipò ààrẹ lọ́dún 2019 àti lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC, olùdásílẹ̀ iléeṣẹ́ Sahara Reporters, ọkùnrin ogun akọni Ọmọyẹlé Sowore. Ẹ káàárọ̀ sà. Mo kí yín káàárọ̀, kí àwọn ìwà nílé lóko àkójímọ̀. Ẹ káàárọ̀. Ogunlọ́gọ̀ àwọn èèyàn tí ó ń retí Ọmọyẹlé Sowore ni wọ́n ti ń bínú lórí ayélujára láti ẹ̀kan tí wọ́n ti ń pè wọ́n ní Ọmọyẹlé pẹ́ dé pé àṣà ìpẹ́ lóko bẹ́ẹ̀ rí, kí ló ṣẹlẹ̀? Ní bínú sí wa ni àṣẹ mọ̀ pé nígbà tí àmọ̀pá ń bọ̀ ń bàdàn a fi sọ́kàn wípé àwọn ọ̀nà yìí ò fi bẹ́ẹ̀ dá láàrin ìlú. Ọ̀nà wa ò dá nípínlẹ̀ Ọ̀yọ́. Nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀ ń challenge gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́. Kọjá gómìnà, iṣẹ́ rí ìlú Ìbàdàn jẹ́ ìlú tó ṣe kókó fún àwọn ibi tí a wà, tí a mọ̀ pé South West. Tí máa ń sọ wípé kó má dàbí pé a bẹ̀rẹ̀ láàárọ̀ kùtùkùtù ká máa but ó ṣe kókó ká máa fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ pé ó yẹ kí Ìbàdàn ti ní ìlọsíwájú jù báyìí lọ nípa pé à ń ṣọ̀nà. Gbogbo ẹ̀ kàn ṣáà rí rúdurùdu ṣáá lójú àwa. Orí rúdurùdu. Bíi pé ó kàn dàbí pé orí signboard lẹ́wà, kò ń ṣe nǹkan tá à ń gbọ́ ń tà lórí ẹ̀rọ ayélujára ni à ń rí lójú kókó ń bì báyìí. Ọ̀pọ̀ iṣẹ́ pọ̀ fún yín láti ṣe ní Ìbàdàn, torí bíi pé odidi wákàtí kan nìkan tó yẹ ká fi bí ogún ìṣẹ́jú dé airport mo ti ń bọ̀. So ẹ̀yin máa wo pé tí ní bá ń bọ̀ láti Èkó by air, ó máa dé Ìbàdàn ju láti airport sí ọ̀dọ̀ yín mi báyìí. Ojú ọ̀nà wa ò dá nípínlẹ̀ Ọ̀yọ́. Ìtẹ̀ ń gbọ́kọ́ lẹ bá nígbà tẹ́ dé ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣèbí báyìí lẹ́ ń gbé. Ṣé gómìnà wa ò ṣiṣẹ́ tó lójú yín? Ó dàbí pé gómìnà yẹn Ṣèyí Mákindé. Ó dàbí pé ẹnu ló ní púpọ̀ ju action lọ. Ẹnu Ṣèyí pọ̀ ju action lọ. Bẹ́ẹ̀ni, nǹkan táwa rí ń bí wà yìí tèmi rí lé ní o. Mo ti ń gbọ́ Ṣèyí Mákindé, ó dàbí pé gbogbo ẹ̀ ariwo pọ̀ ju action lọ. Ọmọyẹlé Sowore ní gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé pé ẹnu pọ̀, ṣé ẹnu dùn rò fọ́? Mi ò ṣe mọ̀ pé oríṣiríṣi òwe ló bẹ́nu lọ. Ó dáa, kábọ̀ sí orí ètò gan sọ. Ẹ kópa nínú ètò ìdìbò ọdún 2023. Bẹ́ẹ̀ni. Àwọn kan ló lọ lálàáfíà, wọ́n ní àrírú eléyìí ètò ìdìbò yìí ó lọ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ṣùgbọ́n ṣàdédé ni Ọmọyẹlé Sowore lẹ nínú yín ò dùn sí èsì ètò ìdìbò. Ẹ bẹnu àtẹ́lu àjọ INEC, kí ló dé? Ṣé torí nọ́mbà ìbò tẹ́ ẹ ní ni àbíbò? Kò ń ṣe pé ṣe rí nígbà tí à ń múra láti lọ fún ìdìbò, mo wá sí ìlú Ìbàdàn. Mo wá sórí ètò ọ̀gbẹ́ni Oríyọmí. Wọ́n á ń béèrè lọ́wọ́ wa pé ṣé INEC ti ready láti ṣe election. Èmi dẹ̀ sọ fún ọgbà pé nǹkan táwa ń fojú rí o, àwọn eléyìí ò ready láti ṣe election. Eléyìí ò tí ju bí oṣù mẹ́fà lọ. Ìdí tèmi ò ṣe gbà pé tèmi ò gba nọ́mbà ni pé ìgbà tá a bá dìbò kí là ń fi nọ́mbà ṣe. Ìpè ìdìbò. Àwọn aráàlú dìbò àmọ́ wọn ò ka ìbò. Wọn ò ka ìbò. Níbo ni nọ́mbà ti wá jáde? Wọn ò ka ìbò. Wọn ò ka ìbò bọ́n ṣe sọ fún wa pé wọ́n ṣe máa kà á.
torí ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé nígbà tá à ń múra fún ìdìbò wọ́n ní gbogbo ìbò tí a bá dì ó máa jáde lórí ẹ̀rọ ayélujára tí mo mọ̀ pé IREV INEC portal dì ní ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ fún ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ so èmi ni mo kọ́ jáde pé àwọn eléyìí ò múra fún ìdìbò tó lè jáde lórí ẹ̀rọ ayélujára lórí a ṣe test lórí wẹ́bsáìtì wọn a rí pé kò ní capacity yẹn láti deliver promise táwọn make pé ẹ máa rí ìdìbò bó a ṣe ń lọ ṣó yé yín so àwọn ò lè gbarú ìbò bẹ́ẹ̀ yẹn ìyẹn ò ń ṣèbò Ọmọyẹlé Sowore la ṣe ń pè ní selection pé kò ń ṣe election. APC ní ìbò 8,794,726 PDP náà 6.9 Labour Party 6 million plus NNPP 1.5 plus AAC Sowore 14,608 2019 náà 33,953 níbi tí Buhari APC gbà yẹn 15 million plus Atiku 11 million plus ẹ sì ní wọn ka ìbò yín ṣé ìbò yín ju thousands yìí lọ ni. ṣe rí tá a bá dìbò ẹ lè máa pe nọ́mbà ṣóyè nǹkan tí bí ẹ ti gbórin tí Fẹlá kọrí Fẹlá Aníkúlápó Kútú ni people no go vote they can't get to big numbers ṣóyè nǹkan tá à ń sọ fún yín ni kò ṣe wọ́n ń ṣèbò lọ́nà méjì torí ẹ̀ náà ṣe ń pè pé wọ́n máa ń di ìbò ni. wọ́n ń dìbò ni. bẹ́ẹ̀ ni ẹ̀yin àwọn tó bá lọ jí ìbò wọn ò dìbò. So kò tí à ń sọ nìyẹn. àwọn wo ló jí ìbò àwọn wo ló dìbò. àwọn aráàlú míì ń dìbò àwọn tí wọ́n ń gbé nọ́mbà oríṣiríṣi yẹn jáde àwọn ló jí ìbò. wọ́n jí ìbò Ọmọyẹlé Sowore. wọ́n jí ìbò gbogbo aráàlú ni. wọ́n jí ìbò gbogbo aráàlú. wọ́n allocate nọ́mbà fúnra wọn wọ́n pín nọ́mbà fúnra wọn nǹkan táwa ń sọ nìyẹn gbogbo nǹkan tá à ń sọ yẹn tí àwọn aráàlú rò pé bí ayẹyẹ ni nígbà tí a fẹ́ dìbò even àwọn European Union ṣe bí wọ́n sọ bẹ́ẹ̀ sí pé nǹkan tẹ́yìn ń pè ń bò eléyìí máa dàrú ni. Ọmọyẹlé Sowore olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 ẹgbẹ́ Labour àti PDP wọ́n pe àbájáde ètò ìdìbò yìí níjà nílé ẹjọ́ èé ṣe tí Sowore àti AAC ò relé ẹjọ́ láti darapọ̀ páwọn náà ní ìfẹ̀hónúhàn ẹ ti gba kámú ni àbí ẹ nígbàgbọ́ lẹ́ka ètò ìdájọ́. ṣẹ́rí àwọn oríṣiríṣi ẹgbẹ́ tí ẹ máa ń pè ní àwọn ẹgbẹ́ òṣèlú ńlá ní APC Labour àti PDP gbogbo wọn ìkan náà ni gbogbo wọn. ìkan náà ni wọ́n. bẹ́ẹ̀ ni wọ́n kàn máa ń yàtọ̀ síra wọn tígbà tí election bá ń bọ̀ irú àwọn Labour Party most of them ẹgbẹ́ PDP ni wọ́n. third force. bẹ́ẹ̀ ni kò sí third force kankan bí kan àwọn ara wọn máa ń pínra wọn ni ọ̀pọ̀lọpọ̀ pátì tẹ̀ ń wò náà tó wà tí ó ń díje àwọn ló ń ní àwọn pátì kékeré pátì tiwa nìkan ló yàtọ̀. nínú gbogbo ẹgbẹ́ tó wà báyìí AAC nìkan ló dá yàtọ̀. tó tẹ́lẹ̀ sọ pé àwa ò ní kankan ṣe pẹ̀lú àwọn pátì tó ti wà tẹ́lẹ̀ àwọn tó ń pè ní legacy party so àwa mọ àyíníkè àmọ àyínípadà gbogbo wọn ṣe ń ṣe nǹkan kò ń ṣe ilé ẹjọ́ ló yẹ kó máa determine ẹni tí ó win election. àwọn aráàlú ló yẹ kó máa determine ẹ̀ so tẹ́ bá lọ sílé ẹjọ́ tó ń pè ní tribunal electoral tribunal Nàìjíríà bẹ́ẹ̀ bá ṣe wọlé náà lẹ ṣe máa jáde tẹ́ ẹ̀ bá sí lára wọn torí ìdí tí mo ṣe fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ẹni bá máa gba lọ́ọ̀yà ilé ẹjọ́ election Nàìjíríà lọ́ọ̀yà méjì lẹ́ni láti gbà wọn ìkan tó máa sọ̀rọ̀ nínú court àtàwọn tó mọ adájọ́. ìkan máa sọ̀rọ̀ ní court ìkan máa dájọ́. bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń win ní election petition ní Nàìjíríà. ẹ̀yin ò dẹ̀ ní méjèèjì yìí. àwa ò ní tábàtẹ̀ ní àwa ò jẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. ìdí ẹ̀ ni pé ẹ wo irú Imo State ẹni tí ó jẹ́ number 4 election ní gómìnà wọn ṣòye yín ṣebí àwọn adájọ́ náà ló ṣiṣẹ́ yẹn. àwọn adájọ́ tó máa pe aláre ní tó jẹ̀bi ṣé yẹn la máa sá lọ bá wọn pé ẹ ń waste àwa fúnra wa tó jẹ́ láti kékeré since our 20s a máa ń ti ń lọ sílé ẹjọ́ táwọn judges nílùú yìí tó máa dá wa lẹ́bi nígbà tó yẹ kó ń dá wa láre. ṣé pé Peter Obi ò lè rí mandate gbà báyìí. mi ò sọ̀rọ̀ ń pa Peter Obi àbí. torí òun lọ kóòtù báyìí ó ṣe ẹ̀yìn lẹ́yìn ọ̀nà.
nǹkan tèmi ń ṣàlàyé fún yín ni pé ó mọ nǹkan tó gbé òun lọ sí court. ṣóyè yín òun ló lè ṣàlàyé nǹkan tó gbé lọ sí court. ṣóyè yín because ọ̀rọ̀ court yẹn ọ̀nà méjì ni tẹ́ bá win ní court of appeal ẹ sì máa ní láti lọ sí Supreme Court. Gbogbo àwọn court yẹn náà tẹ́ ń win yẹn àwọn ẹgbẹ́ wọ̀nyí yìí ló kó àwọn judges tó kó gbogbo àwọn judges tó ń promote síbẹ̀ ẹ̀dá kò jẹ́ pé PDP ló promote wọn síbẹ̀ àbí APC. Èmi ò sọ pé mi ò fẹ́ sọ pé bí gbogbo àwọn adájọ́ ló burú o àmọ́ ṣe mọ̀ pé yàtọ̀ sí pé mò ń ṣòṣèlú investigative journalist náà tún ni mí so àwọn nǹkan tó ń lọ lábẹ́lẹ̀ nínú òkùnkùn lórílẹ̀‐èdè Nàìjíríà mo máa ń sọ níwájú wọn ṣebí mo ti wà nílùú láti ọdún 4 tí wọn ò jẹ́ kí n jáde wọ́n seize passport mi wọ́n mú mi pé mo fẹ́ dojú ìjọba kọlẹ̀ abádéwájú adájọ́ ọ̀tọ̀ ní nǹkan tí wọn ti ṣe case wọn ò fi any evidence síwájú àmọ́ àwọn adájọ́ yẹn wọ́n so mí mọ́lẹ̀ sílùú yìí fún ọdún 3 adájọ́ kan ní pé mi ò lè kúrò l'Àbújá fún ọdún 3 pé mi ò lè drive kúrò l'Àbújá ṣé àwọn adájọ́ yẹn ni màá lọ fún election petition tẹ̀wá rò pé wọ́n máa dá mi láre. Ọmọyẹlé Sowore ó jọ pé ẹ ti ní àwọn ẹ̀rí jẹ́mìísó pẹ̀lú irú àwọn ọ̀rọ̀ yìí lọ́jọ́ 3 oṣù kẹjọ ọdún 2019 ní lásìkò ìfẹ̀hónúhàn revolution now. Yes. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mú yín wọ́n tì yín mọ́lé ogunlọ́gọ̀ àwọn èèyàn bẹnu àtẹ́ lò ó wọ́n lè gbìyànjú láti dojú ìjọba bolẹ̀ ẹ tún bú ààrẹ Muhammadu Buhari. Ilé ẹjọ́ ń gbòòyà nínú oṣù kẹsàn-án wọ́n ní kí wọ́n tú Sowore lẹ̀ kí wọ́n gbónídùúró rẹ̀ kí wọ́n gba pásítọ̀tì Sowore kí làwọn tó ṣẹlẹ̀ nínú ìgbà tẹ́ ẹ dé ọ̀dọ̀ àjọ DSS torí ẹ sọ àwọn ọ̀rọ̀ kan jáde ńbẹ̀ pé àwọn olórí Boko Haram gan tí wọ́n mú gan wọ́n ní àǹfààní sẹ̀rọ̀ ọ̀bára ẹni sọ̀rọ̀ eléyìí tí Sowore ò ní. kò ń ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìkan. kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. wọ́n máa ń múyàwó wá fún wọn wọ́n ń bímọ nínú ẹ̀wọ̀n àwọn Boko-Haram Commanders ní DSS mo ti sọ yẹn wọn ò tí deny ẹ̀ látìgbà tí ti sọ. wọ́n ní DSTV kò ń ṣe pé DSTV pé bí a bá lè wo kíní o kò ń ṣe ní channel 5 full bouquet lẹ́nu máa ń san bí 25,000 naira fún lóṣù ni wọ́n ní. So tẹlifíṣàn àwọn Boko Haram ó clear ju ètò wà ní studio yìí lọ mi ò sọ pé tẹlifíṣàn yìí ò clear o àmọ́ bí wọ́n ṣe ń gbáyé orí wọn nù ẹ̀wọ̀n nìyẹn wọ́n wá fèmí ní chance àǹfààní láti tẹ̀ make telephone call wọn jẹ́ kí n bá lọ́ọ̀yà sọ̀rọ̀ nítorí ẹ̀ mo ṣe smuggle out letter pé wọ́n ṣe ń tọ́jú àwọn Boko Haram nínú àtìmọ́lé lélẹ́yìí àwọn tó ń pera wọn ní DSS ọmọ ìyá kan ní DSS o àti Boko Haram. Ẹ̀sùn lélẹ́yìí o ọmọ ìyá kan agbófinró àti agbésùmọ̀mí. gbogbo wọn pápátá wọn jọ ń ṣiṣẹ́ pọ̀. ṣe ní ẹ̀rí jẹ́mìísó eléyìí. sábàáníká sọ̀rọ̀ ṣẹ́yìn náà rẹ́dì láti sùn sí bíbá ilé. kí ni tójú yín rí bẹ́ẹ̀ kí ni wọ́n fojú Sowore rí. so gbà tí ń débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ mi pé mo fẹ́ dojú ìjọba kọlẹ̀ mi ò gbà tí President Buhari èmi ń bú Buhari lórí ẹ̀rọ so wọ́n ní mi ò dá wọn lóhùn tẹ́ bá ti ṣe tán ẹ gbé wa lọ sílé ẹjọ́ kí gbogbo ayé mọ nǹkan tí ń jà fún ìgbà tó máa gbé wa lọ sílé ẹjọ́ wọ́n ti yí àwọn ẹ̀sùn yẹn padà tẹ́lẹ̀ wọ́n ní pé terrorist mi pé mo wà pẹ̀lú àwọn Boko Haram mo wà pẹ̀lú àwọn Shiites mo ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn IPOB gbàdá máa fi délé ẹjọ́ wọ́n ti yí ẹ̀sùn padà wípé mo bú Buhari ni so gbàtà délé ẹjọ́ tó ní pé abú Buhari tó jẹ́ olórí lọ́ọ̀yà wa Fẹ́mi Falana wá béèrè lọ́wọ́ wọn pé ṣé Buhari tí Sowore bú yẹn ṣó mọ̀ pé ó ń bú òun wọn ló mọ̀ wọn mọ̀ pé nínú òfin yẹn nínú òfin pé wọ́n bú Buhari yẹn tó bá ní pé wọ́n bú ẹ̀ wọ́n láti wá sí court wọ́n á ṣàlàyé pé bó ṣe bú mi lélẹ́ẹ̀ mo ṣe gba àárọ̀ ọjọ́ bí orí íńtánẹ́ẹ̀tì ló ti gbọ́ ni wà orí rédíò ni o nígbà tó ní pé mo bú Buhari ìgbà yẹn ni wọ́n sọ pé Buhari ò kí ń gbọ́rọ̀ kó lọ ń treat etí ẹ̀ ní London wọ́n á béèrè lọ pé èèyàn tí òun gbọ́rọ̀ báwo ló ṣe gbọ́ pé Sowore bú òun wọ́n ṣe yọ ẹ̀sùn yẹn kúrò nínú ẹ̀sùn yẹn àmọ́ ìbàjẹ́ tó fẹ́ ṣe ń gbà yẹn wọ́n ti ṣe pé kán dá mi dúró sí Nàìjíríà kí n má lè jáde bá ṣe ń sọ̀rọ̀ yẹn a wà lórí adájọ́ kẹta lórí ọ̀rọ̀ ikọ̀ náà lórí ọ̀rọ̀ kan wọn lè ṣe kéèsì yẹn but wọn ò fẹ́ release passport mi nítorí wọ́n bẹ̀rù pé tí mo bá jáde kúrò Nàìjíríà
àwọn àṣírí tí a ti mọ̀ bíi ti ọ̀rọ̀ Boko Haram. Ṣé tún láwọn àṣírí mi lọ́wọ́ ni? Àṣírí ò lè tán nílùú tí ó jẹ́ pé àṣírí wo lẹ tún mọ̀ tẹ́ tún rí? àṣírí ò lè tán lọ́wọ́ wa nílùú tó jẹ́ pé àwọn oníbàjẹ́ ló ń ṣolórí. Àṣírí ń pọ̀ lójoojúmọ́ dẹ̀ ń tóbi sí lójoojúmọ́ lẹ ń rí àṣírí. Ojoojúmọ́ ni. Ǹjẹ́ ẹ ní ìsọ̀rọ̀ papọ̀ pẹ̀lú àwọn ọ̀gá Boko Haram ní ìgbèkùn tẹ́ wà? Kí ni wọ́n sọ fún yín? Wọ́n sọ pé àwọn gan ló ń sọ fún mi pé àwọn ọ̀gágun wọn tó ń jà against àwọn wọn ò fẹ́ kí ọ̀rọ̀ Boko Haram kó tán. Pé àwọn táwọn wà nú ẹ̀wọ̀n yẹn àwọn ti sọ fún wọn bó ṣe lè yanjú ọ̀rọ̀ Boko Haram. Àwọn nǹkan tó ń jẹ́ ń díẹ̀. Kí ló láwọn fẹ́? Wọ́n ní àwọn fẹ́ jókòó pẹ̀lú ìjọba kíjọba ṣe àwọn ètò kan tí wọ́n ti agree láti bẹ̀rẹ̀ láti 2009 nígbà tó ń pa ọ̀gá wọn pé kán kọ́lé yẹn padà fún wọn ilé kán compensate wọn kí wọ́n dẹ̀ jẹ́ káwọn máa ṣe ètò tiwọn lórí ẹ̀sìn tí wọ́n fẹ́ ṣe kínní. Wọ́n láwọn eléyìí ò ní interest torí ibi tí àwọn security agencies ti ń rí owó ni kán máa bá Boko Haram jà tí ó bá dẹ̀ ti tán owó yẹn ti tán nìyẹn. So wọ́n ní wọ́n láwọn eléyìí ò fẹ́ kí ọ̀rọ̀ Boko Haram. Ìkànnì wọn ló sọ̀rọ̀ yìí pẹ̀lú Sowore. Ọ̀rọ̀ bíi commander bíi mẹ́rin. Kí ló porúkọ ara rẹ̀? Mi ò rántí àwọn orúkọ wọn mọ́ nítorí ọ̀tọ̀ lórúkọ tí wọ́n máa ń fà wá orúkọ tó fi detain wọn àti orúkọ wọn gidi. Wọ́n máa ń lo alias name ni èmi wọ́n lè máa pè ní Abdulmajid èmi Amiru, most of them wọ́n máa ń pè wọ́n ní Amiru torí bíi pé àwọn ni emir tí àwọn ọ̀gá Boko Haram bá ń fi sí àwọn ìlú yẹn tó bá ti gba ìlú lọ́wọ́ ìjọba Nàìjíríà. Láìpẹ́ yìí a rí Ọmọyẹlé Sowore, àwọn lọ́ọ̀yà bíi 100 wọ́n ń tako DG DSS. Wọ́n ní kí wọ́n mú DG DSS látàrí fífi Emefiele sí àhámọ́. Wọ́n rí ilé ẹjọ́, Sowore wà nù wọn. Mi ò sí lára wọn. Ẹ wà ní ìta abẹ, kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? Kí ló dà yín pọ̀? Ọjọ́ yẹn ni mo lọ ṣe kéèsì tèmi láti gba passport mi padà. So ìgbà tí wọ́n ń jáde láti Federal High Court mo ṣe pàdé wọn tó ń ṣe press conference yẹn gbà. Wọ́n dẹ̀ rí mi wọ́n fi press conference sílẹ̀ wọ́n wá kí mi. Ìgbà tí wọ́n wá dé mo ní kílẹ̀ ń ṣe mí wọ́n ní Emefiele ni àwọn ń jà fún. Wọ́n á ní pé ẹ̀yin ń jà fún Emefiele. Èmi gan fúnra mi ni mo kọ́ táṣìírí Emefiele nígbà tó jí 500 billion naira ní 2019. Èmi ò lè jà fún Emefiele kó jalè kó má lọ sílé ẹjọ́. Àmọ́ èmi ò lọ́wọ́ sí pé kán múyàn mọ́lẹ̀ kán má jẹ́ kí ó lọ sílé ẹjọ́. Ṣóyé yín because nǹkan tó ń ṣe fáwa náà nìyẹn tó bá ti ń ṣe fún àwọn tí ẹ fẹ́ ọjọ́ tó bá yá àwọn tí ò ṣẹ̀ wọ́n á ṣe fún wọn náà torí Emefiele tó ń mú yẹn kò ń ṣe Emefiele nìkan ló yẹ kán mú. Ó yẹ kán mú Buhari pẹ̀lú ẹ̀ àti gbogbo àwọn fámílì ẹ̀ àtàwọn tó ń jọ wà nítorí wọ́n jọ ń ṣiṣẹ́ yẹn pẹ̀lú Emefiele torí ẹ̀ náà ṣe fẹ́ mú Emefiele lọ sílé ẹjọ́ nígbà tó yẹ kán mú Emefiele lọ sílé ẹjọ́ ẹ̀ mọ nǹkan tó ń charge ẹ̀ fún ni pé ó ní ìbọn ṣakabula bíi méjì kan lọ́nà pàdé lọ́wọ́ ẹ̀ àti àwọn cartridge kò ń ṣe nǹkan tí Emefiele ṣe ni ẹ fẹ́ mú Emefiele fún nǹkan tó ṣe nítorí pé ẹ mọ̀ pé tí ó bá táṣìírí kò sẹ́ni tó máa kù nínú ìjọba Buhari. Ṣẹ́yìn ti rí àwọn àṣírí kankan rẹpẹtẹ bíi wọ́n ṣe rú 500 billion tí mo sọ fún yẹn exchange rate tó ń ṣe nígbà tó ń change náírà ẹ mọye owó tó ń jí ń bẹ̀ ni anchor borrowers program tó ń ṣe tó fi ṣe pyramid rice òṣì kan sí Abuja ń gbà kan pyramid bẹ́ẹ̀ ni Emefiele máa ń ta dọ́là. Ṣó ń jẹ́ bureau de change ni? Ó máa ń ta dọ́là through bureau de change wọ́n ń pè ní forex round tripping wọ́n á kó dọ́là lọ sínú bureau de change wọ́n á tà wọ́n á gbowó yẹn immediately bẹ́ẹ̀. Ǹjẹ́ ìṣetán àti kó gbọ́ àwọn ẹ̀rí ìfúnjọba láti fi ṣẹjọ́ Emefiele? Ìjọba ní wọn lọ́wọ́ DSS fúnra wọn ti sọ tẹ́lẹ̀ pé Emefiele pé ó ń fund àwọn terrorists pé ó ṣe economic sabotage kí ló wá dé ńgbà tẹ́ wá mú Emefiele tẹ́ wá ń ṣàjẹ́ fún pé ẹ pàdé inú ṣakabula nù lẹ̀. Ẹ jẹ́ sórí ètò òṣèlú special fún ti àárọ̀ yìí Ọmọyẹlé Sowore ní àlejò wa lórí ètò láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ń tẹ̀ sí ọwọ́ iwájú ẹ ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ DG DSS tí ó wà ní ìgbèkùn báyìí tí wọ́n fẹ́ mú tí wọ́n ń béèrè pé kí wọ́n mú àti ipa tẹ́ ẹ kó ní ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ Emefiele kò ṣe Emefiele pé kì í ṣe pé torí Emefiele lẹ bá lọ. Mo wá fẹ́ béèrè pé láìpẹ́ yìí nígbà tí ààrẹ Bọ́lá Tinubu ń gba ìṣàkóso ọjọ́ náà ni wọ́n yọ owó ìrànwọ́ lórí epo petrol
ní báyìí gbogbo ọ̀rọ̀ epo ó tún ti gbówó lórí sí i. Mo rò pé ẹ̀yin náà ti rí epo láìpẹ́ yẹn ti mọ iye tí epo jẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ojú wo lẹ fi wò ó nígbà tí ìjọba àpapọ̀ mọ̀ sọ̀rọ̀ wọn ni àwọn fẹ́ rẹ́yìn ìwà àbàjẹ́ lẹ́ka epo rọ̀bì ni? Ǹjẹ́ bẹ́ẹ̀ ni lóòótọ́? Yíyanwó ìrànwọ́ orí epo yìí, ẹ̀yin náà ti sọ àwọn ọ̀rọ̀ kan lórí ayélujára. Ṣẹ̀rí tí wọ́n bá fẹ́ rẹ́yìn ìbàjẹ́ lórí ọ̀rọ̀ wọn ṣe ń ṣe subsidy, àwọn oníbàjẹ́ ló yẹ kán máa jìyà, kò ń ṣàwọn aráàlú tí ò lọ́wọ́ sí bàjẹ́. Gbogbo ágímẹ́ǹtì gọ́ọ̀mẹ̀ntì láti 1989 tí mo ti ń gbọ́rọ̀ removal of subsidy is the same thing pé tí wọ́n bá yọ subsidy, owó tó bá jáde ńbẹ̀ wọ́n á fi tún lù ṣe. 1989 nìyẹn o. 1999 the same argument náà ni. Gbogbo ìjọba tó ti wá sórílẹ̀-èdè Nàìjíríà ló ti yọ subsidy. Buhari yọ subsidy. Ẹ bèrè lọ́wọ́ wọn pé owó tí wọ́n rí ń di subsidy tó yọ, kí ló dé tá àti lọ́nà tó dáa táwọn iléèwé wa ṣì ń lọ sí strike. Ṣé bí kò tí ì pé oṣù méjì tíjọba ìdúrí àlefa. Nígbà tí Buhari yọ fún ọdún, nígbà tó yọ ní 2015, kí ló dé tí wọ́n fowó yẹn tún lù ṣe? Ẹ mọ̀ pé Buhari yọ. Ṣe pé wọ́n yọ subsidy. Èló ni Buhari bá epo ní 2015? Àfikún ló dé bá owó epo. Ṣé subsidy nìyẹn ṣá? Subsidy ni ó sọ. Ó yọ subsidy. Ó yọ subsidy. Ìgbà tó ń yọ subsidy ní 2015, òun ló fa the first economic recession tí Nàìjíríà ní. Wọ́n tún ti ayọ̀ báyìí. Wọ́n yọ tán yányán ní báyìí. Kò sígbà tó hàn kí ń yọ tán yányán. Ṣóyé yín. Subsidy ni wọ́n yọ ńgbà àbí wọ́n ṣe àfikún owó epo. Wọn ò fi ṣàfikún. Tó bá ti yọ subsidy ni àfikún máa ń wà lórí owó epo. Àbí dọ́là bí iye wọ́n ń ta ọjà. Exactly, but nǹkan tí ó yẹ kó yé yín nísìnyí pé ẹ yọ subsidy, ẹ tún lọ float dọ́là. Dọ́là ń lọ sí, tá a bá ṣọ́ra tọ́dún yìí máa fi parí, dọ́là wọ 1,000 naira to a dollar. Ó ti ń súnmọ́ bẹ̀ 860 ní lánàá. Èló náà bá dọ́là? Wọ́n bá dọ́là ní 600 and something. Àwọn Tinubu. Wọ́n ní ó ṣeé ṣe kó lo òkè yóò padà já wálẹ̀ lálá tó lókè lọ́rọ̀ yìí. Ṣé nǹkan kan wà tó lọ sókè? Ṣé ẹ̀yin ti rí price tó lọ sókè tó padà wá sísàlẹ̀ ní Nàìjíríà látìgbà náà ti bí yín? Ẹ sọ fún mi bó jẹ́ àkàrà ni o àbí pure water tó wọ́ ẹ lọ sókè tó padà sísàlẹ̀. Ṣùgbọ́n yíyọ subsidy gbogbo àwọn tó díje dupò ààrẹ náà ló sọ pé àwọn ò yọ. Èmi ò sí lára àwọn ọmọ díje fún ipò ààrẹ, mi ò sọ pé màá yọ subsidy. Ṣé yíyọ subsidy yóò wúlò ni àbí bí wọ́n ṣe ọ̀nà tẹ́ gbé gbà? Tó bá wúlò kí ló dé tìlù tẹ ara ń lé àwọn aráàlú sìn. Wọ́n yá $800 million kan tí wọ́n ní a máa pín ní 88k fún àwọn mẹ̀kúnnù. Ọmọyẹlé Sowore 88k odidi oṣù mẹ́fà ni àwọn mẹ̀kúnnù ó sì fi gbà á. Àrífín yẹn pọ̀ ó ga. Ìgbà tí a gbọ́ ń pa 88k yẹn. Ṣé kí wọ́n fi kún ni àbí kí wọ́n yọ kúrò ńbẹ̀? Iṣẹ́ rí problem tó wà ńbẹ̀ ni pé báyìí Yorùbá ṣe máa ń sọ pé ìwọ̀sí. Ìwọ̀sí ni. Ìwọ̀sí náà fi kún àwọn aráàlú lórí ọ̀rọ̀ 8k yẹn. Kò ṣàlàyé mi tí mo lè ṣe fún yín. Ìdí ẹ̀ ni pé ta ni nínú wọn ló ná 8k láti ra recharge card lára àwọn tó wà lórí ìjọba. Ẹ wò gbà tí wọ́n tẹ̀ kó yẹn jọ bí 500 billion. Àwọn National Assembly kọ́kọ́ gba 7 billion bẹ́ẹ̀ náà. Wọ́n ní ibùkún bíi 25 billion lọ sọ́dọ̀ àwọn judges. Ṣóyé yín àti bẹ̀rẹ̀ sí ná owó ti tán. 8k ọ̀hún wá ní kò yé àwọn aráàlú ni o. 8k per household ni o pé ojúlé ni o. So tẹ bá wá pín ká ní pé ẹ ní ọmọ 5 tàbí ẹ ní níyàwó kan àti ọmọ 2. Iye tó máa kan ẹnì kọ̀ọ̀kan is 253 naira. 253 naira. Ṣé yẹn rẹ̀ kọ́ ni? Àbó ṣe ra pure water. Wọ́n tiẹ̀ ní list social register ti Buhari ń pé awójú wà ń bẹ̀ wọ́n ti fagilé yẹn. Nítorí pé àwọn náà fẹ́ fa tiwọn wọlé ni olúkúlùkù ń gbé nísìnyí. Kálukú ní mẹ̀kúnnù tiẹ̀. Sowore náà ní mẹ̀kúnnù tiẹ̀. Èmi ò ní mẹ̀kúnnù tèmi nítorí mẹ̀kúnnù ṣì ni mí. Ṣóyé yín. Ẹni tí ò bá ti sí lára wọn tí ò bá wọn jẹjẹkújẹ mẹ̀kúnnù ni gbogbo wa. Àmọ́ pé a jẹ́ mẹ̀kúnnù ò mean pé a ní làákàyè. Nígbà tẹ́ wá ń sọ pé palliative yìí ò dáa tó, ó ní nọ́gẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé àwọn bẹ̀rẹ̀ fún 300% fún minimum wage àwọn ó gbọ́dọ̀ gbowó lórí. Èkó tá a sọ náà nìyẹn pé Sọ́ra pàbí ó ti níjọba àpapọ̀ ń ṣiṣẹ́ lórí
Mo táwọn sọ fún àwọn aráàlú ń gbà ẹni ẹ̀ ńgbà tí a ní kán dìbò fún wa tán ní pé àwọn ọ̀táàlú náà máa dìbò fún. Kí ni minimum wage tèmi propose ní 2023? 250,000 ní minimum wage. 250,000 naira. Yes, ní minimum wage. Ìdí ẹ̀ dẹ̀ ni pé àwọn tí wọ́n jẹ́ tó wà National Assembly àtàwọn olórí gbogbo wa. Even àwọn special assistants àwọn fáwọn governors kò sí ètò ń gba less than 1 million naira nínú wọn. Ṣóyè yín. Basic salary. Basic salary is around 800 and something. National Assembly ń gba 14 million naira per month. Ṣé kí ni ká pè ẹ́ maximum wage àbí? So kí ni àwọn aráàlú ṣe fún yín táwọn kan gba 30,000 tí àwọn kan gba 14 million lóṣù? Ẹ jẹ́ wá ṣe. Bẹ́ẹ̀ ṣe fẹ́ pawó wọlé o tẹ́ẹ̀fì rí 250,000 naira minimum wage. Ẹ fi yẹn lẹ̀ gbogbo calculation yẹn la ti ṣe. Ṣé rí gbogbo àwọn òṣìṣẹ́ ìlú yìí tí wọ́n ń pariwo òṣìṣẹ́ pọ̀ gbogbo òṣìṣẹ́ Nàìjíríà ní federal level ju 1.7 million people lọ. 1.7 million, yes. Workers. Ìyẹn ni pé tẹ́ bá tẹ̀ tó wá ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe àwọn workers yẹn bíi 700,000 nínú wọn gan fake workers ni wọ́n tí wọ́n add orúkọ wọn mọ́nú. Ghost worker. Lẹ́yìn ó bá lé wọn relé. Bẹ́ẹ̀ni. Ẹ lé wọn lọ lé. Ẹgbẹ́ ẹ̀ ní láti lé ghost worker. Fúnra rẹ̀ ni ó lera rẹ̀. Because kò sí ẹni tó ń pè ní ghost worker lẹ́ni tí ó ń ṣiṣẹ́ tó ń gbowó tí ò ṣiṣẹ́ tí ò sí. Nínú 1.7 million òṣìṣẹ́ ìjọba àpapọ̀ yìí. Ṣé rí àwa ti ṣe research wa kò rẹ̀ la ṣe ń sọ fún àwọn aráàlú tó máa ń jẹ́ pé ó máa ń dùn wá tí a bá ń ṣàlàyé ìlú ilé ìdájú báyìí lọ kò lè experience ó dà pé ó máa ń dùn mọ́ àwọn ará Nàìjíríà tán bá dìbò fún àwọn experience àwọn gbéwèrè àwọn tó ń lé experience lójú wọn nìyẹn àwọn tí ò tẹ̀ ní kankan ṣe àwọn aláìní nǹkan ṣe tó ń dáparí oṣù tó ń pè ní òṣèlú àwọn òjèlú tó ń pè lọ́ṣèlú. Àwa ti ṣe gbogbo calculation yẹn tá a bá ṣe 250,000 lórí the correct number of civil servants it will only add 1.3 trillion naira 1.7 trillion naira to the federal wage bill. Ṣòye yín. Ibo la máa ti rí owó yìí? A ṣe ń yáwó ni o a ṣe ń sọ gbèsè o. Wọ́n ń yáwó nítorí pé wọ́n lo ọpọlọ wọn àti làákàyè láti gbowó ni. Àwọn oil companies tó ń jẹ Nàìjíríà ń gbèsè lásán. Wọ́n máa fún wa ní 62 billion naira tá a bá gbowó wa padà lọ́wọ́. From royalties and taxes alone. Ṣòye yín. Ṣé rí àwọn aráàlú yìí ó mọ̀ pé à ń ta gas. Kí ló ń sustain Russia gas tí wọ́n ń tà nígbà ìjà Ukraine àti òun ni ó jẹ́ kí Russia máa ń feel the impact ogun tó ń jà lọ́wọ́. Àwa náà ń ta gas but kò sẹ́ni tó ń béèrè pé èlò là ń ta gas báwo lówó gas ṣe ń wọlé àwọn owó ló ń pín. Ṣóyè yín. Tẹ́ bá tẹ̀ tún wá wo àwọn states oríṣiríṣi ṣèbí Ọ̀ṣun ní gold Zamfara ní gold àwọn yóò ń pawó nínú àwọn kìnìún yẹn oríṣiríṣi wà tá bá ń ṣe bó ṣe yẹ kán ṣe ní àwọn port wa lásán iye tó máa wọlé. In fact 250,000 tá à ń sọ yìí kò ní wá justify kí ni 250,000 naira ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ fún yín dọ́là at $800 $860 now 250,000 kò ju bíi $300 kọ́ ní ẹni $300 lóṣù. Ẹ̀dẹ̀ màmá rélé ìsan tẹ́ ẹ̀ ní jẹ́wọ́. Títa ni fẹ́ jẹ lówó ńgbà tí mi ò ń ṣọlẹ̀. Ọmọyẹlé Sowore. Àwọn tó wà níjọba èèyàn kan lásán ó lè kó gbogbo owó sálárì gbogbo òṣìṣẹ́ jẹ lóṣù. Ṣé iléeṣẹ́ Sahara Reporters ní òṣìṣẹ́? Alóṣìṣẹ́. Kí ni minimum wage tẹ́ ń lò? Anything tí n bá ń propose là ń sọ fún wọn. Although mi ò ṣiṣẹ́ ń bẹ̀ for the last 4 years. Kí ni propose tí ẹ propose fún wọn? Ìgbà tí n propose ní 100,000 yẹn there is nobody in Sahara Reporters tó ń gba less than 100,000. Now ńkọ́? Màá béèrè lọ́wọ́ wọn. My position is that even though mi ò ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ for the last 5 years torí mi ò lè kúrò Nàìjíríà my position is that any minimum wage tí n bá propose. Ẹ jẹ́ àròjọ ọjà Ọmọyẹlé Sowore ó ti miss ààrẹ Muhammadu Buhari ààrẹ àná. Èmi miss Buhari àbí Buhari ló miss ara ẹ̀ tó ti sọnù kò táwọn sọ fún àwọn aráàlú ní ẹ̀ pé àwọn ẹni àná àwọn Buhari dẹni àná. Kí lè rántí ń pa Buhari? Kò sí nǹkan tó ṣe é rántí nínú Buhari èèyàn tó jẹ́ pé tíyàn bá sùn èèyàn máa ń lálàá burúkú ń pa ẹ̀ ni. Ààrẹ àná Muhammadu Buhari. But ẹ mọ̀ bí Nàìjíríà ṣe rí. Ṣé bàbá? Bí ṣe Nàìjíríà ṣe rí láìpẹ́ láìjìnà àwọn èèyàn máa sọ pé wọ́n máa mísì Buhari nítorí láti ìgbà tó ti dá Nàìjíríà àwọn ààrẹ wọn máa ń burú sí ni
bó ṣe ń wá sórí oyè. ṣé promax la wá ní báyìí lẹ́nu sọ yìí. iṣẹ́ rí eléyìí tá a ṣe kólú yìí ń sìn kò ṣe kó. Ẹ káàbọ̀ padà sórí ètò òṣèlú special pẹ̀lú Ọmọyẹlé Sowore. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún bí ó ṣe ń lọ, kíní ọ̀hún dùn ún pọ̀ o, 250,000 naira minimum wage. A máa ní àwọn òṣìṣẹ́ tó ti ń gba bóyá bí àwọn tó ti wà bí director PS tó jẹ́ pé bí 7+ ní wọ́n gbà. A máa tó bóyá bí 1.5 tá a máa san fún wọn nìyẹn. Kí ni 1.5 million naira? It's just £1,000. Àwọn senator rep wa náà àwọn náà fẹ́ gba àfikún àbí iye kan náà làwọn àtòṣìṣẹ́ ìjọba ó máa gbà bí lábẹ́ ìṣàkóso Tinubu ti yín yìí. Láti múṣẹ́ yá kàn jẹ́ káwọn senators wa máa gba minimum wage. So that àwọn kankan ló máa jà fún increase in minimum wage. Sowore sì fẹ́ di ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kò ṣe pé Sowore fẹ́ di ààrẹ. Tí àwọn aráàlú bá fẹ́ rọrùn igi àti ẹyẹ wọ́n ní láti dìbò ṣáá lọ́jọ́ kan fún ẹni tó jẹ́ ọ̀rẹ́ wọn tí ó ń ṣọ̀tá wọn. Ẹ rántí ààrẹ Muhammadu Buhari? Mi ò rántí ẹ̀, mo máa ń gbórúkọ ẹ̀. Ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu lẹ́nu oṣù péréte tí ó fi dé orí àpèrè yìí, kí ni tẹ́ lè sọ nípa ẹ̀? Oríṣẹ́ rí gbogbo ṣó ń ṣiṣẹ́ tẹ́ yín lọ́rùn? Gbogbo nǹkan tí mo kàn rí ni pé ó dàbí pé bàbá yẹn wà confused. Ṣóyè lọ́nà o. Ìyẹn Tinubu pé wọ́n kàn bíi pé wọ́n ṣáà ń jù sọ́tún jù sósì ni bíi nǹkan tí wọ́n ń pè lóbìrìkì ní ìlú wa ní Ondo State. Yorùbá tiwa yàtọ̀ sí ti ó yàtọ̀ dẹ̀. Pé bíi pé kán jò bìrìkì yẹn wọ́n fi ń pẹja ní tó bá jù pé ìgbà míì àmọ́ ẹja ìgbà míì àkó igi dání. Ẹni tó build New Lagos mà nìyẹn. Ṣé ti dé kọ́ ọ̀hún ṣá New Lagos ọ̀hún ṣé ẹ̀mẹ́ tó ń gbé bẹ́ẹ̀? Àwọn èèyàn ni. Ẹ mọ anybody tó máa sọ fún yín pé ó ń wà ní New Lagos kan. Ìgbà tá a dé ibà ìkìlẹ̀ bẹ̀rẹ̀ lọ́ọ̀ mi èmi ní Ìbàdàn tẹ build náà ni mò ń àkọ́ fi bẹ̀rẹ̀ ètò yìí àbí. Anybody lè sọ síta pé òun build New Lagos but àwọn èèyàn tó ń gbé lẹ́kọ̀ọ́ wọ́n máa sọ fún yín pé kò sí nǹkan tó tuntun lábẹ́ ọ̀run Èkó yàtọ̀ sí pé kójò rọ̀ kó dàbí pé odò ń gbá rèrè gbogbo wọn lọ. So gbogbo ní New Lagos ọ̀hún wà. Ara nǹkan tá a ṣe ń tanra wa jẹ nìyẹn a ti wà use mọ́ mediocrity tó yẹ pé tí nǹkan bá kàn ṣe any little thing báyìí tó ti fi rọ́ pàdé ẹ̀ lọ́tún lọ́sì tó gbé sórí íńtánẹ́ẹ̀tì àti ẹ̀rọ tẹlifíṣọ̀n àti rédíò àwọn èèyàn tiẹ̀ ní béèrè àmọ́ àwọn aráàlú tí wọ́n wọ bàtà tí bàtà ń ta wọ́n lẹ́sẹ̀ wọ́n mọ̀ pé kò sí New Lagos. Kò sí New Lagos lẹ́kọ̀ọ́. So ààrẹ Bọ́lá Tinubu báyìí kò tẹ́ yín lọ́rùn? Kò ṣe pé bóyá ó tẹ́ mi lọ́rùn àbí ò tẹ́ mi lọ́rùn ju pé ṣé ó ń tẹ́ àwọn aráàlú lọ́rùn. Ṣé ẹ ti ní ìsọ̀rọ̀ papọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu? Mi ò ní láti bá sọ̀rọ̀ mi o. Ṣé ẹ ṣiṣẹ́ jọpọ̀ rí? Ṣé nǹkan kan ti dà yín pọ̀ rí? Bóyá láwọn àsìkò gba níjà fún mi ìṣèjọba àwarawa 1999. Mo pàdé ẹ̀ lẹ́ẹ̀kan rí ní 1999 but lórí títì ni yàtọ̀ sí ọjọ́ tó já program mi gbà ní peace committee nígbà tá à ń ṣe election tí ó ti dà padà mi ò pàdé Tinubu ẹ̀kejì tí màá pàdé ẹ̀ láyé náà nìyẹn. Ṣé àwọn pé bàbá àṣàlẹ̀ ni Tinubu? Ó lè jẹ́ bàbá àṣàlẹ̀ àmọ́ inú ìsà ti pẹ́ gan inú ìsàlẹ̀ àwọn náà ní láti jáde sókè. Torí pé bàbá àṣàlẹ̀ yìí ṣé kò ní tẹ ọmọ ìsàlẹ̀ rí báyìí? Kò sí. Ṣé irú Ọmọyẹlé Sowore lè sọ wípé ti bàbá àṣàlẹ̀ tó ti di ààrẹ orílẹ̀-èdè yìí báwo ni? Ṣe rí òbí ló máa ń kọ lórin pé kò sí nǹkan tí gbẹ́dúgbẹ́dú fẹ́ fi igi ọ̀gẹ̀dẹ̀ gbẹ́ kò sí nǹkan tátẹ́gùn lè fi gìgẹ̀dú ṣe. Bàbá àṣàlẹ̀ ò tẹ ọmọ ìsàlẹ̀ rí. Ta ló bọ́ Ọmọyẹlé Sowore ṣe? Kò so gbogbo wọn ti dánwò rí tí ò ṣe é ṣe àmọ́ gbogbo àwa sáyé ní nǹkan tá a bá wá sáyé tí a bá ṣe tán olúkúlùkù á padà síbi tó ti. Kí ni àṣírí agbára Sowore? Torí èèyàn kan ò kàn lè máa dojúkọ ìjọba lábẹ́ ìbọn sì lè pariwo ẹ̀kan ni o. Kò sí agbára kankan ju agbára òótọ́ lọ. Ẹ ń kojú àwọn ọlọ́pàá, ẹ ń kojú ọmọ ológun DSS ń wá wọn kó bọn wá kí lè jẹ tẹ́lẹ̀ ẹkùn. Kò sí bí àtẹ̀mí náà bá jẹ́ díẹ̀ èmi náà tiẹ̀ lè wojú èèyàn. Jẹ́rìí tí wọ́n lè kó gbogbo ìfúnpá ìfúnsẹ́ àti ìfọ́nrún fún yín tí ó bá sí òótọ́ bọ́n tẹ yìnbọn pa yín ẹ ti kú.
wọ́n láwọn ọmọ ẹsẹ̀ odò náà wọ́n ti ṣe láti kékeré fún wọn ni. Kò sí nǹkan tí a ní láti sọ ju pé bó ṣe yẹ kórílẹ̀-èdè rich kọ́ ló ṣe rí. Àwa kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ wọn kọ̀, wọ́n gbébọn, wọ́n gbáyé ṣìkìní o, àwọn kan wáyé ta o. Ṣé rí ayẹta lè yẹ ta àmọ́ kò lè yẹ òótọ́. Mo fẹ́ béèrè ìbéèrè kan, Ọmọyẹlé Sowore àti awuyewuye à ń bá ní fà lọ́tún ló sì 5 and 6 ni. Ẹ bá ti gbọ́ Sowore ogunlọ́gọ̀ ló wò pé ọkùnrin ìtúndé kí ló dé ní gbogbo àlùtà kọ́ńtínìà gbogbo ìgbà náà ni àlùtà náà láàmú fi ṣe ìṣàkóso, kí ló dé tẹ̀ tí Peter Obi lẹ́yìn nígbà tó jẹ́ pé àwọn alátìlẹ́yìn orí ayélujára ni ọ̀pọ̀ sí orí social media òun náà ni Peter Obi náà ti kó ogunlọ́gọ̀ àwọn èrò rẹ̀ tó ní 6 million plus. Kí ló dé tẹ̀ fẹ́ ṣe pọ̀ pẹ̀lú ẹnìkankan? Ìṣẹ̀bẹ́yìn náà ti sọ ń sìn pé àlùtà kọ́ńtínìà làwa ń bá bọ̀ kan tó kí ẹ̀rọ ayélujára tó dé àlùtà kọ́ńtínìà ti wà. Ẹ̀tẹ̀ ní òfìtì ńgbà náà ni pé Peter Obi òfìtì. Mo ṣe sọ́dé ní pé kò fìtì. Àbúrò àwọn tó ń pariwo pé Peter Obi máa win election. Ṣáwa 6 million àwọn 6 million tó ń tẹ̀lé Peter Obi yìí o. Ní sọ̀rọ̀ ṣe 6 million ní allocation tí wọ́n ṣe láàrin ara wọn. Wọ́n fún Obi náà 6 million tiẹ̀ ni. Wọ́n fún ní wọ́n fún pé gbà má bínú. Ẹ bá wá fún Sowore náà ní bóyá bíi 3 million àbí 4 million. Sowore ò jà fún nọ́mbà, Sowore ń jà fún substance. Ọjọ́ táwọn aráàlú bá rẹ́dì nọ́mbà àwọ̀ substance ìlọsíwájú á wà. Ṣóyè yín tó bá yẹ pé a fẹ́ jà fún substance nọ́mbà ni àwa náà mọ game tá lè bá wọn play ó níbi tó máa ń wọlé sí. Níbo ni ẹ ń wọlé sí yìí? Ọ̀dọ̀ àwọn INEC. Okay, yẹn á lọ INEC. Yes, ẹ bá lọ sí INEC. Okay. Tẹ bá bímọ mẹ́rin. Ẹ̀sùn lẹ́bí ń ka INEC o. Tẹ bá bímọ mẹ́rin tẹ bá fẹ́ pè méjì INEC lè bá yín yìí wọ́n lè bá yín yí nọ́mbà yẹn. Àjọ INEC ti orílẹ̀-èdè Nàìjíríà olómìnira ètò ìdìbò yìí. So kó táwa ń sọ ni pé. Ẹ̀sùn yìí ẹ clear rẹ̀. INEC ẹ wọlé sí INEC pé nọ́mbà báyìí ni mo fẹ́. Kò sí nọ́mbà tí INEC ò lè bá yín yí sẹ́ẹ̀. Ẹ̀rí jẹ́ mi sọ. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ní ẹ̀rí? Ẹ̀rí wà rẹpẹtẹ, ẹ̀rí wà lọ́wọ́ INEC fúnra lára ẹ̀, ẹ̀rí wà lọ́wọ́ European Union. Mo yí tí European Union máa ń fún INEC ní every election 19 million kan náà sọ pé euros. Àwọn fúnra wọn ló lọ fún nọ́mbà pé ẹ̀yin náà ẹ wo nọ́mbà yìí. Àwọn nọ́mbà yìí wọn bójú bọ́ lẹ́ẹ̀kan yẹn béèrè ọ̀rọ̀ Peter Obi. Yes. Ṣẹ́ẹ̀rì ẹ jẹ́ ká má parọ́ fún wa. Irú èèyàn wo ló bí sí? Ní kankan in common ṣóyè yín ní kankan in common ẹni tó wá láti PDP. Torí kó ti gba PDP kọjá ó ti ní dẹ́ǹtì lọ́dọ̀ Sowore. Pé àwọn sórí ìlú yìí tá a wà yìí àwọn PDP ló bàjẹ́ débi tọ́wọ́ àwọn APC ti gbà lọ́wọ́ tó ń sọ di jàgàjàgà. Èmi ò lè ní àṣepọ̀ pẹ̀lú anybody tó wá láti PDP àbí ó wá láti APC ṣóyè yín. So pé bí a ní nọ́mbà kan ṣebí tí nọ́mbà bá jẹ́ nǹkan tó bójúmu ni ìbá ti di president ń sìn. Bọ̀dà wa sọ ń gbà yẹn gbà gbogbo ayé ń parí pé Labour Party ti dé pé Labour Party ó dàbí ẹni tó lọ rẹ́ǹtì ilé ni. Bẹ́ẹ̀ ni ọjọ́ tí landlord bá dé tó ní fún wọn ní quick notice Labour Party lè gba anybody wọlé. Àwọn ọmọ obedient ń bẹ ń gbòòrò. Kò sí ọmọ obedient tí ó ní agbára tó àwọn revolution now. Àwọn revolution now náà ló dàbí pé wọ́n wà lábẹ́ obedient yìí. Kò sí any revolution now tó máa tẹ̀lé obedient. Àwọn 33,000 náà ni ọmọ revolution now. No sorry àwọn 33,000 tẹ́yìn sọ yẹn wọ́n wúlò ju 8 million àti 11 million àti 50 million Buhari. Ẹ ń bú àwọn ọmọ Nàìjíríà rẹ o. Kò ń ṣe ọmọ Nàìjíríà là ń bú nọ́mbà kọ́ là ń sọ àwọn èèyàn là ń sọ. Ṣóyè yín 33,000 tẹ́yìn sọ yẹn ṣèbí 33,000 náà sọ pé fẹ́ dojú ìjọba 15 million kólẹ̀ tí gbogbo wọn yàgbẹ́ sára. Wọ́n ń ṣe dára orí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ni so kò ṣe pé a fi ń bú anybody ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fẹ́ kí ìlú ìdá wọ́n pọ̀ ju nọ́mbà tẹ́yìn tó ń fún yín yẹn lọ. Kódà kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ààrẹ Tinubu àti Àtíkù Abubakar gbà tí wọn láti ibì kan síbi. No yàtọ̀ síra wọn ṣé ìgbà kan Àtíkù Abubakar pàtì Tinubu ló wà. Ṣóyè yín so kí ni yàtọ̀ Àtíkù Abubakar àti Tinubu? Kò sí yàtọ̀ láàrin ara wọn. Tó bá jẹ́ Abubakar ló wà Àtíkù ló wà lórí oyè ńsìn àwọn náà á yọ fuel subsidy. Bó jẹ́ Obi ló wà lórí oyè wọ́n á yọ fuel subsidy. So condition tá a wà position tá a wà ńsìn náà la máa wà.
tá a bá dìbò owó gègé níná ni bílíọ̀nù gbé bílíọ̀nù kan ni wọ́n fi ń ná fún owó ìbò ìlò ìṣòwò rẹ̀ ná fún ìbò ìjọlọ ẹ̀. a ti gbé tún yẹn jáde. À ń rí lórí ayélujára 40 million. ẹ mọ reason why 40 million. dìbò yàtọ̀ sí ràbò. Okay. Àwọn tó ń ràbò ló máa ń ná lówó. Okay. ṣé ẹ rí ṣèbí south west láwà yìí ayé ìgbà kan bàbá Awólọ́wọ̀ lẹ́yìn tó popular ní south west. ẹ sì béèrè pé lónìí Awólọ́wọ̀ náà láti ná gbogbo wọn ní 1979. nígbà náà ó ti wá yàtọ̀ sísìn. ṣé kò tí ì yàtọ̀ because àwọn èèyàn wá sì ní làákàyè àwọn èèyàn wá dẹ̀ sì mọ̀ pé ọmọlúwàbí ló máa tún lu ìṣe. 40 million lẹ raise. Yes. lẹ ná. Bẹ́ẹ̀ni. fún ìbò yìí ẹ ná gbogbo 40 million ọ̀hún tán. Of course. àwọn wo ló ní 40 million. a béèrè lọ́wọ́ àwọn èèyàn kan dáwó fún wa ní àdẹ̀fà àkáǹtì nàìjíríà nígbà tá a dẹ̀ ṣàkáǹtì náà wà nìkan ní ẹgbẹ́ tí a máa ń béèrè owó lọ́wọ́ àwọn aráàlú tó máa ń sọ fún wọn pé bá a ṣe náwó lélẹ́yìí àwọn tó kù ò tẹ̀lé sọ jáde iye tó ń rí ìsìn torí kò ṣeé gbọ́. Ọmọyẹlé Sowore ẹ lè kúrò nàìjíríà báyìí láti bí ọdún mélòó kan sẹ́yìn tó túmọ̀ sí pé ẹ láǹfààní àti ṣiṣẹ́ láwọn ibi tó ti yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ ibo lẹ ti ń rówó àwọn bo gan ní ń bẹ lẹ́yìn yín àwọn onígi lẹ́yìn ọgbà Sowore ń bo Sowore ti ń rówó ná ó ti yá ti bóyá ìjọba ń wò pé ó yẹ kó ọmọkùnrin yìí ti sìnmẹ̀dọ́ ó yẹ kébi tí wọ́n pa. ṣé ẹ rí ẹni tí ò bá ní ọ̀fun tó bá ń ṣọlẹ̀ díẹ̀ tí a máa ná kò kí ń ṣòro ṣòye yín ìdí tí n ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ pé mo ní àwọn ètò tí mo ti ṣe láti ìgbà kan sẹ́yìn tó jẹ́ pé tí ò bá ń ṣe pé èèyàn ń ṣe olójú kòkòrò ni ó yẹ kí n ní owó ju ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó wà Nàìjíríà mọ́ sí pé mi ò ń ṣe olójú kòkòrò mo ní family abroad ìyàwó àtàwọn ọmọ wà ń bẹ̀. àwọn ń ṣiṣẹ́ wọ́n ń sẹ́ndì owó. tó ń ṣèrànlọ́wọ́ àwọn mìíràn wà Nàìjíríà tó ń jẹ́ ọ̀rẹ́ tó ń jẹ́ ṣe ojúlùmọ̀ tí wọ́n ṣèrànlọ́wọ́ àmọ́ èlò ni gbogbo wa fẹ́ ná èlò ni mo fẹ́ ná mi ò ní private jet mi ò ní káà ẹyọ kan mo ní ó wà lọ́dọ̀ mechanic nsìn yìí. so káà kan Sowore ní kí ló dé tẹ̀ ẹ̀rọ kọ̀ mí èló wọ́n ń tọkọ̀. kí ni mo fẹ́ fi ṣe. ẹyọ kan tó ṣé ẹyọ kan yẹn ò tó ni. so gbogbo fóònù tí mo ní ojú méjì lọ. so ilé mélòó. mi ò nílé síbi kankan máa ń Nàìjíríà Ondo àti. mo nílé sí Ondo nílùú wa àbọ̀tẹ̀ ìlú ní. Àbújá Èkó mi ò nílé sí Àbújá mi ò nílé sí Èkó. ṣé hòtẹ́ẹ̀lì ń sún látijọ́ yìí. no mo á dúró tilé ayé short term. nílé US ńkọ́. mo nílé sí US mi àti ìyàwó àtàwọn ọmọ. yes. so kí ni wọ́ọ̀tì Sowore gan. àfi iṣẹ́ rí ní Nàìjíríà àti máa ń fojú sówó jù la máa fi ń gádà pé kí ni wọ́ọ̀tì yàn. ẹ jẹ́ fi sẹ́yìn fún yín kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín pé látọjọ́ tẹ̀tí wá ṣe ti béèrè pé irú mọ́tò wo ni Ṣóyínká ń wà rí. irọ́. exactly torí pé kí ni torí pé mọ́tò define ni irú èèyàn tó jẹ́ àbí kàn máa béèrè pé aṣọ mélòó ni Ṣóyínká ń lò àbí bàtà mélòó. àwa tá a súnmọ́ tá a bá sọ fún yín iye aṣọ tí Ṣóyínká ní ẹ̀rù ayé báyìí. mélòó ló ní. bẹ́ẹ̀ ló ju bí 6 tó bá pọ̀ pa tó yàtọ̀ sí kí tí bàbá wọ̀n yẹn àti ṣòkòtò bí méjì bàbá òun check in tí bàbá bá ń travel wọn check in luggage torí wọn lẹ́rù yàtọ̀ sí laptop àti aṣọ bí mi máa ń lè fold ẹ̀ sínú báàgì laptop àwọn lọ ní but kò sẹ́ni tí ò mọ Ṣóyínká gbogbo àgbáyé. Ọmọyẹlé Sowore ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní ẹ jẹ́ ìlúmọ̀ọ́ká jákèjádò àgbáyé pàápàá jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Gani Fáwẹ́hìnmí náà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni ó sin orílẹ̀‐èdè Nàìjíríà ó fẹ́ dààrẹ ní 2023 wọn à dé bẹ́ẹ̀ 2003 láti ìgbà náà àti ìrí ajàfẹ́tọ̀ọ́ kankan tó dé orí àlééfà Nàìjíríà rí ẹ ṣe rò pé ti yín yàtọ̀ ṣé kìí ṣe pé yẹn gan-an ló ń bẹ́gi dínà àti di ààrẹ èyí ṣe tẹ́ ẹ̀ mú gómìnà tẹ́ ẹ̀ mú alága kanṣu tẹ́ ẹ̀ mú rẹ́ẹ̀pù tẹ́ ẹ̀ mú sẹ́nétọ̀. ṣẹ́rí tí a bá ń sọ fún àwọn aráàlú pé òótọ́ nìyí tí wọ́n ní òótọ́ ò tẹ́ wọn lọ́rùn àwọn onírọ́ wọn a máa jalága lórí orílẹ̀-èdè yìí. ẹ jẹ́ kí n lo example 2019 ṣé ìbá má dáa kí ẹ dìbò fún Sowore kó di ààrẹ orílẹ̀-èdè ní 2019 yàtọ̀ sí Buhari tí ẹ fi jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà.
ṣóyé yín. Okay. The same thing ló ń ṣẹlẹ̀ ń sìn yín. Ẹ máa ní pé ẹni tó ní làákàyè tó lọ́pọlọ tó mọ nǹkan tó tọ́ fún àwọn aráàlú pé kó lọ sí local government chairman. Àwọn bàbá tí ò lè dìde, tí ò mọ nǹkan tí wọ́n ń ṣe, tí wọn ò ní ètò láti túnlù ṣe, ẹ máa ní kán máa jẹ president Nàìjíríà. Ẹnu ẹlẹ́wà yẹn ọ̀rọ̀ ẹnu ẹ̀ ní gbogbo àwà yẹn tí ń bolówó nú. So kò yẹ ká máa ronú bẹ́ẹ̀. Díẹ̀ ni pé ẹ wo France, ọmọ ọdún mélòó ni president France? 32 years old, bóyá ti wọ bí 35 nsìn. Ẹ wo Ukraine, ọ̀gbẹ́ni tó wà ní Ukraine yẹn tó ń ja ogun pẹ̀lú Russia, ṣé ẹ ti béèrè pé iṣẹ́ wo ló ṣe rí? Ẹ mọ̀ pé aláwàdà ni. Yes. So gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé tí wọ́n fẹ́ ní ìlọsíwájú, ẹni tó ní làákàyè àti ọpọlọ náà máa fi ń jẹ ààrẹ ìlú wọn. But ní Nàìjíríà, àwọn tí ò ní ọpọlọ, àwọn tí ò ní làákàyè, tí wọ́n ní vision, tí wọ́n ní mission, àwọn la fi ń jẹ ààrẹ orílẹ̀-èdè yín. Ẹ máa béèrè pé ṣé èèyàn kan wà tí ò lọ́pọlọ bí? Ọpọlọ yàtọ̀ sọ́pọlọ. Ẹ ṣe mọ̀ pé ọpọlọ mi wà dúdú ni. Ok, ẹ ti ṣe research ẹ rí pé black ni ọpọlọ. Ọpọlọ dúdú wà. Funfun ni wọ́n fi hàn wá. No, ọpọlọ ń ṣe funfun. The reason ni pé ẹlòmíín wà tó jẹ́ pé ọpọlọ ẹ̀ ò wà fún láti jẹ́ olórí orílẹ̀-èdè. Tẹ́ bá fi wọ́n ṣe olórí bẹ́tẹ̀ fi wọ́n ṣe class captain, wọ́n máa da gbogbo ẹ̀rú náà ni. Wọ́n máa dàbí adẹ́tẹ̀ tẹ́ni kó máa fa wàrà ni, ó máa dànù ni. Àfi bọ́ àwọn tó dẹ́tẹ̀ nítorí pé kò ṣe àwọn náà fa ẹ̀tẹ̀ bára wọn. Àmọ́ òwe ni. Nǹkan tí mo ti torí ẹ̀ sọ ni pé wọ́n ti ń gbọ́ òwe yẹn. Ẹ ò ṣe lọ sí gómìnà, ò ṣe lọ sí tí bá jẹ́ local government chairman, ta ló máa jẹ gómìnà? Ta ló máa jẹ president? Nígbà tí èèyàn bá ní ìṣòro, ṣèbí orí ìṣòro tó bá tóbi jù lẹ máa attend sí. Kò ń ṣe pé kẹ́ lọ fi ẹni tó lọ́pọlọ jẹ local government chairman, àwọn aláìlọ́pọlọ wá di president. Ẹ wá máa fọ́ yín orí pé kí ló dé tí ìlú ò ní lọ síwájú, kí ló tí ò sọ́nà tí ò sómi, kí ló dé tó ń ti iléèwé fún iléèwé gíga fún odidi ọdún kan, kí ló dé táwọn òṣìṣẹ́ ò rówó, kí ló dé débi ń pa yín. Because àwọn argument àti decision ten take what táwọn olóyìnbó ń pè ní poor decisions ló ń fa outcome yẹn. Because àwọn Ọmọyẹlé Sowore lọ síwájú kò tó ń ṣe right nìyẹn. Wọ́n á make sure pé àwọn tó bá yẹ kó jẹ́ olórí wọn. Yàtọ̀ sí Sahara Reporters. Yes. Èwo tún ni àṣeyọrí tẹ́ ẹ ní? Sahara Reporters ń ṣàṣeyọrí tó tóbi ju gbogbo nǹkan lọ ni. Ẹ mọ̀ pé Sahara Reporters invention ni. Kí láṣeyọrí yìí? Ní ọ̀nà yàtọ̀ sí tó bẹ́ẹ̀ ẹ̀ sọ bóyá ìbọn tẹ fẹ́ béèrè pé kí ni iṣẹ́ míì tí mò ń ṣe yàtọ̀ sí Sahara. Àtúnmú yẹn náà mọ̀. Kí ló jẹ́ bí àṣeyọrí? Nílò kùnà ẹ má gba béèrè pé kí ni àṣeyọrí. Iṣẹ́ rí ẹni bá tiẹ̀ dàgbà lórílẹ̀‐èdè Nàìjíríà tó tẹ̀ ṣe ń dìde tó ń sọ̀rọ̀ àṣeyọrí ni o. Láti ẹ̀tíjọ́ ọmọ orílẹ̀‐èdè gan lásán àṣeyọrí ni bẹ́ẹ̀. Mo ṣiṣẹ́ teacher. I was a university lecturer part-time for 8 years kí n tó wá sí Nàìjíríà kan tó mú mi mọ́lẹ̀. But Sahara Reporters is in itself a big media company. Ohun tó tóbi ribiribi ni. Tó bá jẹ́ pé òyìnbó ni ó ní Sahara Reporters, ẹ ní béèrè lọ́wọ́ ẹ̀ irú ìbéèrè tẹ́ ń béèrè yìí. Yes, because ẹ jẹ́ béèrè lọ́wọ́ ẹ ní Facebook pé. Torí Rájí Hafiz Abiola Raja lójú òpó Facebook ní kí ni àṣeyọrí Sowore tó fi fẹ́ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, kí làwọn tẹ́ ẹ ti ṣe torí ó yá mọ́ ṣe tẹ́ ẹ ká mọ́ tẹ sọ̀rọ̀ àwọn nǹkan tí kálukú ti ṣe àṣeyọrí ẹ̀. orílẹ̀-èdè Nàìjíríà ó kù sọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà torí ẹ̀ náà ṣe ní kí gbogbo ara wa fẹ́ ṣe ààrẹ kí a wá present ara wa fún àwọn aráàlú. Ṣóyé yín. Bóyá nǹkan tí ẹnìyẹn ń béèrè ni pé kí ló dé tí agbádá Sowore ò tóbi. Ṣóyé yín. Ẹ̀yin òun wọṣọ funfun bá láwọn ká máa rí ẹ̀gẹ́ dùn. Agbádá ńlá ò ń ṣèyàn ńlá. So nǹkan tí a fẹ́ ṣe fún àwọn aráàlú ló ṣe pàtàkì ló ṣe kókó ní káwọn èèyàn máa wò. Tó bí láti rí pé mọ́tò mi ẹ gbọ́ pé Rolls Royce ni mo wà wá sí ìbàdàn láàárọ̀ náà ṣe ń béèrè pé kí ni àṣeyọrí tàbí pé mi ò kọlu àwọn èèyàn pẹ̀lú bí convoy mọ́tò mi ṣe ń bọ̀ lọ́dọ̀ ilé náà ṣe ń béèrè pé àwọn èèyàn ń ṣàṣeyọrí àwọn èèyàn àṣejù àwọn èèyàn. Ẹ jẹ́ á gbé ìpè láti ọ̀dọ̀ àwọn aráalé torí aago 11:30 àbọ̀ ni ètò yìí yóò wá sí ìdánudúró. Nọ́mbà tí ó láǹfààní àti pèsè wọlé 070550949 àbí 08097000949. Ilẹ̀ òkèrè +234
906-2000-949 àwọn nọ́mbà tí ó wọlé síbí láàárọ̀ rẹ̀. Hello. Ẹ jọ̀ọ́ ẹ bá wa jìnnà sí ariwo tàbí ẹ pa rédíò yín. Ìbéèrè yín, orúkọ yín àti bí ẹ ti ń pè. Láti à ń gbọ́ yín o. Ẹ ṣé ẹ ṣé ẹ ṣé lórí ọ̀rọ̀ democracy tí wọ́n sọ yìí ni ó mú mi béèrè ìbéèrè eléyìí fún ìbéèrè wọn. Nítorí pé àwa ò practice democracy ni. Torí ẹ jà fún ìṣèjọba àwarawa yìí ṣe regret bí. Hello. Wà practice ìjọba àwarawa. Hello, ẹ káàárọ̀. Orúkọ yín àti bí ẹ ti ń pè. À ń gbọ́ yín sir. Ẹ ṣé. Ẹ ṣeun. Ẹ ṣé púpọ̀. Okay. Ẹ ṣeun ẹ ṣeun. Ẹ jẹ́ á mú ìbéèrè wọn ká tó tẹ̀ iwájú kí ó má di pé yóò dàpọ̀. Hello. Hello. Ẹ jẹ́ á dáhùn ìbéèrè àwọn méjì tí wọ́n kọ́kọ́ béèrè. Ìbéèrè wọn àkọ́kọ́ ni pé kí wọ́n fọwọ́ fún. Hello. Hello. Yes sir. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká dáhùn àwọn ìbéèrè yìí ká máa mú ní kọ̀ọ̀kan èjèèjì. Ṣẹ́rí, the first ìbéèrè tí wọ́n kọ́ béèrè ìbéèrè àkọ́kọ́ ni pé ká máa fi ọ̀wọ̀ fún àwọn olórí orílẹ̀-èdè wa Nàìjíríà bíi Yorùbá torí pé a jẹ́ ọmọ Yorùbá. Àmọ́ àwọn yẹn náà tún gbàgbé pé nílẹ̀ Yorùbá ọmọdé gbọ́n àgbà gbọ́n lẹ́lẹ́fẹ̀. Kò sí òfin kan tó sọ pé àwọn àgbààgbà tó bá jẹ́ káyé gùn pé ká máa bọ̀wọ̀ fún wọn rárá. Torí ẹ̀ ló jẹ́ pé tó bá jẹ́ ọba lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní wọ́n ṣe ń yọ ọba tí ò bá ṣojúṣe. Nígbà míì obìnrin á lọ síwájú ẹ̀ wọ́n á lọ wà níhòòhò kó tán ní ẹ̀. Ṣòye nílùú Abẹ́òkúta àwọn obìnrin lé ọba kúrò lórí oyè àwọn màmá Fẹ́lá nígbà tó ń ṣojúṣe wọn. So gbogbo pé bí pé kàn máa fi ọwọ́ lágbáyàn lójú ni kán ní pé àwọn kan àgbà kan wà bẹ́ẹ̀ máa bọ̀wọ̀ fún wọn táwọn ò dẹ̀ bọ̀wọ̀ fún àwọn aráàlú. Torí ìdí tẹ́yìn ò ṣe bọ̀wọ̀ fún wọn rèé. Respect is reciprocal. Ọ̀nà méjì ni ọ̀wọ̀ gbà. Ṣé wá carriage way lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé ọ̀wọ̀ tí Ondo State ò ní ọ̀nà méjì àmọ́ kò ṣe ẹ̀kọ́ rí ni. Kejì wọn ní pé kí ni mo fi àwọn ọmọ àti ìyàwó lẹ̀ sí lórí 1999 mo fẹ́ fi dá ìkejì ẹni tó béèrè mo kúrò ní Nàìjíríà 1999 mi ò bímọ àti mi ò níyàwó sí Nàìjíríà bí ọmọ Amẹ́ríkà ni mo ti kọ́kọ́ bímọ tí mo fẹ́yàwó
Officially. So ibi tán bí wọn sí nìyẹn, ibi tí wọ́n dàgbà sí nìyẹn. Àmọ́ pé ọmọ àti ìyàwó wà ní Amẹ́ríkà ò mean pé mi ò kí ń ṣọmọ Nàìjíríà nítorí mi ò change citizenship tèmi. Nǹkan tí mo lè fẹ́ sọ fún ọ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa ọmọ wọn ò sí Nàìjíríà náà. Àti ẹ̀mọ̀ ìyàwó yín gan náà àtọmọ ọmọ Nàìjíríà nìyàwó mi, ó dẹ̀ ti yé yín pé tí ó bá jẹ́ ọmọ Nàìjíríà àwọn ọmọ mi náà ọmọ Nàìjíríà. Ọpẹ́yẹmí Olúwọlé láti Ondo State náà. Ọmọ Ondo náà ni Ondo State. Ṣùgbọ́n wọ́n ní ọmọ Ondo méjì a máa lágídí bò ní. Bẹ́yìn ṣe lágídí ẹ tiẹ̀ ti gbé hàn náà, báwo làwọn náà? Péyàn ò gbàyàn jẹ omi ìpò lágídí. Sowore ò gbàyàn jẹ ni kì í ṣagídí lórí democracy. Ẹ jẹ́ àròjù ọjà ká padà dé. Torí 1999 ẹ wà lára àwọn tí àwọn náà ń jà fún ìṣèjọba àwarawa. Kí ló dé tá a ṣe? Ní báyìí ẹ ń bá ọ̀rọ̀ kan bọ̀ lórí ìbéèrè àwọn ènìyàn. Ìṣèjọba àwarawa tá à ń ṣe lórílẹ̀‐èdè yìí ẹ láàṣẹ bó ṣe yẹ ká ṣe. Ṣé ẹ kábàámọ̀ pé ẹ jà fún? A lè kábàámọ̀ nítorí pé báwo ló ṣe yá ṣe? ó sì ṣe é ṣe ká bẹ̀rẹ̀ sí ṣe òṣèlú tí ó jẹ́ democracy. Ìdí ẹ̀ ni pé láì ṣe democracy àwọn ìjọba mìíràn tí a lè ṣe gbogbo ẹ̀ láti dánwò èyí láti ṣe theocracy àpèpẹ́ theocracy bọ́ láti ṣe military rule. Ìgbà kankan àwọn ológun wọ́n ń ṣe dáàkì, wọ́n dá sí méjì, àwọn ológun wà, àwọn òṣèlú wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Kí ni àbáyọrí ẹ̀? Kò fún wa nílọsíwájú. Tí a bá ti ṣe ètò yìí bó ṣe yẹ ká ṣe, ó máa fún gbogbo àwọn aráàlú ní agbára tó yẹ kan, ní agbára ìdìbò yẹn gangan. Torí ẹ̀ náà ṣe ń gba agbára ìdìbò lọ́wọ́ wa. Torí wọ́n mọ̀ wípé tí a bá lè dìbò fáwọn olórí wa, màá lè máa yan àwọn tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ fún ìlọsíwájú ìlú wa. Torí ẹ̀ náà ṣe dojú democracy rú. Nísìnyí báyìí democracy yẹn ti ń lọ títí ó ti wá débi tá à ń pè ní ShegeCrazy. ShegeCrazy. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣégè fún wa. Ṣégè là ń ṣe báyìí. Ìyẹn ni Tinubu ń ṣe ń sìn, kò ń ṣe democracy làwọn ShegeCrazy. ShegeCrazy. Bẹ́ẹ̀ ni. Ààrẹ lè pè yín o. Bá ààrẹ Bọ́lá Tinubu bá wà náwó ọ̀fẹ́ sí kí Ọmọyẹlé Sowore èyí ìjà lónìí ìjà lọ́la iná tó gẹ́ aṣáfẹ́yọ mínísítà ìwọ náà wàá mú kan. Ondo yìí sì rí ó bá Niger Delta jẹba tẹ fi ń ṣe petroleum ẹ kàn ra mọ bó sì jẹ information náà ni. Ṣé ǹjẹ́ ẹ gba ipò kankan lábẹ́ ìṣàkóso rẹ̀ tí wọ́n bá náwó rẹ̀ sí i? Láìláì kò ń ṣe ní náà ti ń náwó epo sí mi. Ẹ ò fẹ́? Mi ò fẹ́ pò, ìlọsíwájú ni mo fẹ́. Ààrẹ ìṣá. Kò ń ṣààrẹ mo lè má jẹ ààrẹ, mo lè jẹ ààrẹ. Tí n bá tẹ̀ jẹ ààrẹ, kárí mo jẹ ààrẹ ní 2019 ṣèbí àti ṣọdún mẹ́rin kọjá ń sìn. Mi ò lè jẹ ààrẹ títí ayé mi. Sẹ́yìn ò ti ní ṣe ṣégè fún ara yìí. No, tó bá jẹ́ pé èmi jẹ ààrẹ ní 2019 ní sin studio lẹ́ni ìmọ̀ àwọn abẹ́tẹ́ tí ń ṣe pátí nítorí ìyọ̀tọ̀ mi ní gbogbo ìlú ṣe máa lọ. Àmọ̀jó dancing president. Bẹ́ẹ̀ni kò ń ṣe dancing president but ẹ jẹ́ máa fi ṣe ọ̀rọ̀ àwẹ̀wà ká máa fi ṣe àwàdà pé ó ṣeé ṣe kí ìlú ìdájú bó ṣe wà lọ tiwa nìyẹn àdàwà mọ àwọn ọ̀nà oríṣiríṣi ọ̀nà tí a lè gbé gbà. Ẹ jẹ́ àtúngbé àwọn òpè míì tí wọ́n lè ní lọ síwájú. Ṣé 2027 ẹ sì fẹ́ jáde? Àti sọ̀rọ̀ 2027 gbà tá àti bọ́nu ṣégè 2023. Ṣùgbọ́n ẹ lọ ilé ẹjọ́ débi pé a pè bóyá wọ́n gbé kíní fún yín padà. Kí ni plan yín báyìí? Àwọn ilé ẹjọ́ lè jí láàárọ̀ kankan ní pé Sowore ló win bọ́n ṣe ṣe ní Imo State. Hello. Yes sir. À ń gbọ́ yín sir.
alàgbà Muyideen sí finish rí o. ẹ ṣé ẹ ṣé ẹjá tó fẹ́ lómi náà láǹfààní ẹ ṣé púpọ̀ sà ẹ ṣé púpọ̀ sà mo rò pé ẹ gbọ́ àwọn àlàyé wọ̀nyí. iṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà rere ó máa ń dùn wọ́n máa ń ta wọn lára nítorí pé ẹ wo irú èèyàn tó ń sọ̀rọ̀ ń pè láti New York ìyà ò jẹ wọ́n níná bó ṣe wà yẹn wọ́n lómi àti gbígbóná àti tútù wọ́n níṣẹ́ àmọ́ ẹ wo bó ṣe ń ta wọn lára pé Nàìjíríà ò ní lọ síwájú ọ tó dé mi padà wá sí Nàìjíríà mi ò lò 20 years lamẹ́ríkà ṣe mo padà wá ẹsẹ̀ ara mi mo fi rìn wá sí Nàìjíríà pé mo fẹ́ wá tún ìlú yìí ṣe ó ń ta wọn lára ni bó ṣe ń ta wọn lára ẹ̀ kó ṣe pé bí wọ́n wò pé bí ìlú ò lè dáa bọ̀ àwọn wò fọwọ́ kàn ti wò lọ́tún lósì pé àwọn aráàlú yìí ò fẹ́ kí ìlú dáa tó pé àwọn pé amọ́niṣe ni afàìmọ́niṣe ni àwọn aṣenibánidárò làwọn ọmọ Nàìjíríà àmọ́ kò ń ṣe gbogbo ọmọ Nàìjíríà rere ni ò fẹ́ kí Nàìjíríà dáa. Hello. À ń gbọ́ yín sà. Ẹ ṣé kódà ẹ ṣé jẹ́ ní ìdáhùn sí ohun tí àwọn èèyàn sọ. bíi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sìn wọ́n ti ń sọ̀rọ̀ lọ síbi tí ọ̀rọ̀ yẹ kó lọ wípé ìnáṣẹ́ rí Yorùbá náà ló máa ń pariwo pé tí eégún bá ń lé ni ká máa rọ́jú torí bó ṣe ń rárá ọyé ní rárá ọ̀rọ̀. Àwọn ó lè dàbí pé gbogbo ẹ̀ ò ṣeé ṣe mọ́. Ṣùgbọ́n kẹ́ tó lọ torí àsìkò wa ti kù ṣẹ́jú mẹ́ta. àwa kò ń ṣe mí nìkan ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tẹ́ bá ń gbọ́ àwọn èèyàn sìn pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wà àwọn dẹ̀ ti ń pọ̀ sí i. Báwo la ṣe lè gbógun ti ìwà ìbàjẹ́ kálẹ̀yìn lè wà ń bẹ̀ tẹ́ fẹ́ fún ààrẹ ní àmọ̀ràn tàbí ká sọ pé yìí gan lẹ tiẹ̀ wà ń kó ààrẹ wọn báwo la ṣe gbógun ti ìwà ìbàjẹ́ ká fi yẹn máa lọ. ọ̀rọ̀ pé wọ́n gbógun ti ìwà ìbàjẹ́ òun ṣe slogan tó yẹ yín tẹ́ bá kò sí orílẹ̀-èdè gbogbo àgbáyé tí ò sí ìwà ìbàjẹ́ àmọ́ institutional way of tackling the problem tí àwọn institution bá ń ṣe ń tackle rẹ̀ báwo lè ṣe máa sọ pé kí èèyàn máa ní ìwà ìbàjẹ́ tí ò bá níṣẹ́ tó yẹ yín báwo ni èèyàn ṣe ní ìwà ìbàjẹ́ tí ò bá lè lọ síléèwé ọmọ kékeré tí ò rí owó láti lọ sí primary school ẹ ti fi sí part of ìwà ìbàjẹ́ nítorí àwọn náà máa ń kọ́ àwọn ọgbọ́n oríṣiríṣi tí ò ní jẹ́ kí ìlọsíwájú wà fún ààrẹ àbí ìlú so ẹ láti tún lù ṣe tí ìlú bá ṣe then ìwà ìbàjẹ́ tó bá kù ẹ filẹ̀ fún àwọn amòfin àmọ́ ńgbà tí amòfin gan fúnra ẹ̀ tó jẹ́ pé ọwọ́ wọn ni ìwà ìbàjẹ́ wà. Ibo ni AC dé dúró báyìí ǹjẹ́ Sowore náà ń lo ẹgbẹ́ ńlá tí wọ́n bá pè é. èmi ò lọ sẹ́gbẹ́ èmi ò bá wọn ṣẹgbẹ́kẹ́gbẹ́. AC gbogbo bó ṣe ń lọ tá à ń gbọ́ lọ́tún. ẹ ṣáà jẹ́ kó yé yín pé èmi ò bá wọn ṣẹgbẹ́kẹ́gbẹ́ wọ́n gba AC lọ́wọ́ wa fọ́dún mẹ́ta between 2019 and 2022 àti torí ẹ̀ wọ ẹgbẹ́kẹ́gbẹ́ ajá títí ta fi gba ẹgbẹ́ yẹn padà lọ́wọ́ wọn. ẹ ti gbà padà báyìí láti 2022. bó wá lọ́rọ̀ AC báyìí ṣó ń tẹ̀síwájú. ó ń tẹ̀síwájú àmọ́ a fẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ AC kan mọ̀ pé àwọn tó ń ṣèbàjẹ́ wọn ò ní padà lẹ́yìn àwa tó ń ṣòdodo.
ṣòye so ẹni tí ẹ lè gbọ́ lọ́la kan ní pé wọ́n ti tún lọ da inú AAC rú o ṣòye but àwa múra lẹ̀ fún wọn pé kò sí bọ́n ṣe ń gbé bọ̀ àwa náà múra lẹ̀ gúdúgúdú ni wá àwa ò fìgbà kan túra lẹ̀. ìpè àlùtà kọ́ńtínà náà ṣì ni Victoria Sata kò tí ì rẹ Sowore kò lè rẹ wá. ọjọ́ orí ń lọ o ṣágbára yẹn ṣì wà ń bẹ̀. ṣẹ́rí bó ṣe ń sọ látìgbà tí mo ti wá yunifásitì ní láti tẹ́lẹ̀ tó bá dàgbà Sowore ò ní láti tó bá lọ sí yunifásitì tó bá níṣẹ́ tó bá fẹ́yàwó tó bá bímọ ṣèbí mo ti bímọ. ìmọ̀ràn fún àwọn aráàlú especially àwọn ọ̀dọ́ ni pé kí wọ́n má fira lẹ̀ kán dẹ̀ mọ̀ pé ó likely kó jẹ́ pé fún gbogbo àwọn aṣebàjẹ́ ẹ̀san ń bọ̀. láìpẹ́ láì jìnnà. ẹ̀san ń bọ̀ ẹ̀já máa lọ. ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọmọyẹlé Sowore ọ̀kan lára àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà olùdíje fúnpò ààrẹ ní 2019 àti 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú AAC olùdásílẹ̀ iléeṣẹ́ Sahara Reporters adúpẹ́ pé a pè yín ẹ wá á kí gbogbo àwọn tí wọ́n jọ kọ́wọ́ rìn náà pẹ̀lú ẹ ṣeun adúpẹ́ ẹ kú rìn ẹ káàbọ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá ìlú Ìbàdàn tí ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́. bákan náà kí n dúpẹ́ lọ́wọ́ alága wa Túnjí Abíóyè alága ẹgbẹ́ òṣèlú AAC nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ káàbọ̀ à ń mọra fún ìgbà àkọ́kọ́. alàgbà Túnjí Abíóyè alága wa ní ìkànnì yìí Sam Akétàn general manager Peter Omo brown curator wa Ọláyínká Kórèdé àti classic malam àwọn tá a gba àsìkò wọn tá a fi ṣe ètò yìí láti gba àlejò Ọmọyẹlé Sowore láti bá èèyàn ara lé sọ̀rọ̀. Ìyanu Akínọlá olóńgbé òkè gbé sálẹ̀ tẹ̀fí láǹfààní àti máa gbọ́ wa. Peter Olasupo Captain P2 olórúkọ tèmi. tá a bá wá ní ohunkóhun tí a jọ sọ lẹ́yìn ètò ẹ lè pè mí àbí àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí 08174321900 08174321900. Peter Olasupo Captain P2 olórúkọ tèmi. ó dìgbà o.